Bismillahirrahmanirrahim. Asínrín kú, ẹ̀tà ń rù, ìkamùdù ń sọfẹ́, ìṣẹ́ yáwó, òsí ń sigbà, rédèrèdè ń so nídùú. Ẹ dákun, èwo lèwo nínú gbogbo àwọn nǹkan tí mo kà kalẹ̀ yìí? Bí ẹ bá ṣe àkópọ̀ ọkú tí ń mú àparò kátan lé gàlà, bí lòun gbogbo tán àkàrò lórí ìgàlà. Ìyá rebérebé nílùú Germany, mi ò mọ̀ rí, kò mọ̀ mí. Màá kàn ṣàdédé rí fídíò rẹ̀ lórí afẹ́fẹ́ tí ń bú mi. Yóò ṣe bẹ́ẹ̀, kò ní ṣe bẹ́ẹ̀, yóò tó fídíò 5, 6, 7, 8. Nítorí wọ́n máa ń ṣe nǹkan kan, yóò wá tún sẹ́ndì ẹ̀ sórí fóònù mi kí n lè gbọ́. Nígbà mo ti wá gbọ́rọ̀ rẹ̀ bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta tí mo rí pé èébú tó bú mi náà ní sẹ́ndì sí mi, èmi wá gbọ́rọ̀ rẹ̀ mọ́. Torí pé ajẹ̀gbodò ni tí ń wẹ́ni kúnra. Níbi tí yẹn bọ́jú orí déhùn, tó jẹ́ pé kò sí ihò tí ń bẹ lára rẹ̀ tí ò tí ì fẹ́ ẹnu irun funfun tabẹ́tabẹ́. Ẹ sì mọ̀ pé ẹni tí ò láṣọ rí lórí ìkọ́ kì í mọ iye aṣọ. Ẹni bá bímọ rí ní mọ iye ọmọ. Ẹ dákun, obìnrin sì burú ẹni ò rọmọ bí kílẹ̀ ẹ̀fọ́ ọmọ fìtínà ṣe. Ní tó wá bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ́lẹ̀ yìí, èébú tó bú mi rí kọ́ ni mò ń fèsì rẹ̀ o. Gbogbo àwọn tó bú mi ẹbí wọn, èmi fèsì ọ̀rọ̀ fún wọn. Ẹ má bú àwọn àfáà, ẹ má débi ẹ̀sìn Ọlọ́run tí mo máa ń sọ̀rọ̀ lé lórí nìyẹn. Àfáà wa kan lọ́sọ̀lẹ́kùn dáadáa fún àfáà náà, ọmọ Àlájì àgbà làfáà náà. Wọ́n bú bàbá rẹ̀. Ó ti wá kọjá ẹja ṣe sùúrù. Àwọn náà ti rí pé kíní yẹn ti sún, ó ti kọjá pé èèyàn ń ṣe sùúrù kí ẹ máa bú bàbá ẹni lójú ẹni. Ẹnìkan wá jáde nínú ọmọ Àlájì àgbà, ó wá sọ̀rọ̀ lórí wípé ẹ lè máa bú bàbá mi, kó máa lọ bẹ́ẹ̀ látòní lọ, àtúndákẹ́ fún yín mọ́. Ó wá sọ ẹyọ ọ̀kan nínú ẹgbẹ̀rún tí wọ́n ti sọ. Gbogbo ọjọ́ tí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ní ń kí àwọn Àlájì àgbà, ọmọ tálàjì àgbà bí àbọ̀mọ Àlájì àgbà kọ́ ní sọ. Ọmọ wọn ò sọ̀rọ̀, ọmọ tí wọ́n bí ò sọ̀rọ̀, kódà bí wọn tó jẹ́ ará wọn ò sọ̀rọ̀. Àwa tá ń sọ̀rọ̀ làwọn ọmọ kí ó. A lè wòran kẹ́ ẹ máa ṣe báyìí sáfà wa. Ọ̀rọ̀ yìí wá débi kí ẹ̀jẹ̀ Àlájì àgbà gangan sọ̀rọ̀, ẹni ó lọ́rọ̀. Ó wá sọ tó sì lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ gbé bàbá rẹ̀. Ó lẹ́tọ̀ọ́ nígbà tí èso máa lè. Ó wá sọ̀rọ̀ lórí ẹ̀, ó sì mú kìlọ̀ wá látorí lágbájá tẹ lórí lágbájá. Ẹnikẹ́ni tó bá yẹ tún bú bàbá mi, àbó bú bàbá mi. Nígbà tí àbí ìpàbí ọmọ kan jáde tó ní kí wọ́n gbé sàtífíkẹ́tì Àlájì àgbà jáde, ẹ̀yìn bàbá wa Khalifa tòní, ó wá fi wé sàtífíkẹ́tì àfọ orílẹ̀ pé ọ̀kan náà ni wọ́n jẹ́. Àfáà tí wọ́n fi ń wé àkọ́bí àlífà ìṣẹ̀gbẹ́ bàbá rẹ̀. Bàbá tó bí pẹ̀lú àwọn àlífà, pẹ̀lú àkọ́bí àwọn àlífà, wọ́n jọ máa jà sójú orí ni.
ẹ wá nítorí kí lẹ fi ṣe yìí, ẹ fẹ́ gbìjà àfáà yín. ìyẹn nìyá rebérebé wá jáde sí. bí ìbá wá sàkúpọ̀ ọkú ní tó yẹ kí gbogbo owó ronú sí rèé. ìyá rebérebé Germany oníkésẹ̀ ìsọnù, ẹ dákun kí ló lè kanrú ìyá yẹn kó máa dá sọ̀rọ̀ alálàáfà. àìlásọ lárùn pàká ó mà tápérò gbogbo olúwo. ẹ̀yin náà wo ẹni ẹwà àwọn tí ń wa tọ́ sí wa lá. ó wá tó àríjà dunnú nìyá náà. nǹkan kan ò ṣẹlẹ̀ kó wọ́nà bí ó ṣe parí rí. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ rìnrìn láàrin àwọn àfáà wa méjèèjì, àfáà Amẹ́ríkà àti àfáà Saheed Shittu, ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn tó jẹ́ kọ́rọ̀ wọn ó kẹnu àwọn ìyá àṣẹ tí ń bẹ láàrin wọn rèé. inú rẹ̀ máa dùn tó bá ti gbọ́ pé aáwọ̀ kan ṣẹlẹ̀ láàrin èèyàn méjì ni, yóò bẹ́ sórí afẹ́fẹ́ ni. mo wá fi lé ìbẹ̀rẹ̀ ni ìyá rebérebé mo mọ̀ kó kó àwọn èèyàn síta pé kí wọ́n máa sọ̀rọ̀ sí mi, ìwọ náà ó sì sọ. sórí gbogbo àwọn tó bá sọ̀rọ̀ tó ránṣẹ́ wọn, èmi àti wọn ò lọ́rọ̀ àfi téèyàn gidi bá ń bẹnu wọn tó mọ̀ pé ilé ìjọ èèyàn. sórí wọ ìyá àṣẹ tó ń dá wàhálà alẹ́ láàrin àwọn alálàáfà wọn, tínú rẹ̀ máa dùn bí aáwọ̀ kan bá ti déhùn, ìwọ lèmi àti òjò kọjú ara wa. wàá wá rí pọ́lọ̀ wọn bá ṣe tán tó fẹ́ yẹpẹrẹ rẹ̀. mo sì mọ̀ pé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ó yẹpẹrẹ. kí ni tiẹ̀? àwọn tí òun tó fọ́n kí ní fọ́ìsì tó sẹ́ndì sí mi, àwọn tí o fi sọ́dọ̀ wọn tó rò páwọn ló ń gbìjà wọn, kí lọ́rọ̀ wọn ṣe kàn ẹ́? ta ló rí bó ti rí nǹkan tí máa dá sọ̀rọ̀ bí wọ́n ti dá sí wọn? ó wá ń pe ọmọ àfáà wa ní tọ́ọ̀gì, ò ní bímọ rí. ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ ìyá rebérebé Germany, ẹ kìlọ̀ fún, yóò sọ yín dolórí burúkú. torí àábá débi tá sọ fún ọlọ́run ọba pé kódà èyí tó bá dánú àwọn ọmọ rẹ̀ ọlọ́run yí padà sí ìbànújẹ́ fún. ó ń pọ ọmọ àfáà wa ní tọ́ọ̀gì nínú ilé tí wọn ò ti bí tọ́ọ̀gì rí. wọn ò bí tọ́ọ̀gì rí ń bẹ̀, wọn ò sì ní bí tọ́ọ̀gì ń bẹ̀. níjọ́ tí wọ́n fi olè lọ ọmọ Ànábì Yakub sọ yí pé inna lasna bisarik wala nalidu sariko, àwa èso lè lè bí olè, ẹ̀jẹ̀ nù bú wà lẹ̀jẹ̀ wa, irú ẹ̀jẹ̀ òun lẹ̀jẹ̀ ilé Àlàjí àgbà. wọn kì í ṣe tọ́ọ̀gì ń bẹ̀, wọn ò sì lè bí tọ́ọ̀gì. ó wá fi sórí fóònù mi, mo wá rí pẹ́ni tó ń bá wíwájú ọmọ àfáà wa ò ní bímọ rí. ọlọ́run ní yọ ọmọ rí nínú àwọn ọmọ rẹ̀. a bẹ̀rẹ̀ náà nù, ṣe tí ẹ jáde padà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.